yẹ kọ́ ọ̀tọ̀ mi o kò yẹ kí èmi rẹ̀ ó jọ fi agagbága nítorí. Máa sọ lọ́wọ́ méjì. Ẹ̀rọ mi ṣe kọ̀kan kò ṣe ń bọ̀ láti sukùl. Àti pé kí lè wá sí yàrá mi. Ṣé yàrá rẹ̀ mọ̀ wá? Yàrá mi lẹ́wà bá mi. Nínú patent tá a ṣẹ̀ṣẹ̀ wò tán yìí, ìwé tí Koleoso lọ gbà nígbà tó bẹ Ọlọ́run ìfẹ́ tá gbé ìwé yẹn fún lọ́dọ̀ Oṣó pàdé tó jẹ́ bàbá Òṣòròǹbí tán ní ò gbọ́dọ̀ jábọ́ mà ti jábọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀, kí ló máa ṣẹlẹ̀, ṣé ìtàn yìí máa tẹ̀síwájú báyìí ni àbí òpin ti dé bá Oṣó family náà nìyẹn torí gbogbo wọn ni wọ́n ti pòórá tí wọ́n ti wọnú ìwé yìí ti dénú community tọmọ kékeré kan ti ń gbé e jó pé who is Koleoso. Ẹ̀yin tèmi kí ló fẹ́ ṣẹlẹ̀, ṣé kí wọ́n dá dúró bí báyìí àbí you still want more? Let's meet in comment section. I like the way this producer is bringing new veteran actors into this movie. The person of Ibrahim Chatta. Ibrahim Chatta acted wonderfully in this pattern. Please, my people, let's be waiting for part 11 to know what is going on in Oṣó family. Will you show that it's turning here? Àbóṣó gbọ́dọ̀ kú bẹ̀ jẹ́ ká pàdé sí comment section. Kí ni ìwọ rí sí pattern yìí? Ó dùn lójú ẹni àbí ò dùn? Kó máa lọ bẹ́ẹ̀ ni àbí kó tán síbẹ̀? Jẹ́ ká pàdé orí Yorùbá Dùn Ká náà lẹ́wà o. Ẹ máa bá wa subscribe, kẹ́ ẹ máa bá wa comment, kẹ́ ẹ máa bá wa share àwọn videos wa. Ẹ ṣé púpọ̀ o.